wàhálà míì ti fẹ́ dé bá àwọn bandit lórílẹ̀‐èdè nàìjíríà o ẹ wò ó wọ́n ti fẹ́ máa sá kólóbà káàkiri ṣe lè táwọn ìjọba orílẹ̀‐èdè amẹ́ríkà wá ṣe fún wọn yẹn késekése ni wọ́n rí o bàbá kàsàkàsà ń bọ̀ lọ́nà ẹ̀yìn èèyàn àwọn orílẹ̀‐èdè Israel wọ́n ti jáde o kódà ó ti tó ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tí mínísítà orílẹ̀‐èdè Israel ìyún Benjamin Netanyahu tó ti jáde wá sọ̀rọ̀ wípé àwọn ń bọ̀ wá sórílẹ̀‐èdè nàìjíríà wípé ìpakúpa tí wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè nàìjíríà kó tó gẹ́ o ọmọ Léfì páwọn ti ṣetán báyìí àwọn ti gbáradì táwọn ń bọ̀ wá sórílẹ̀‐èdè nàìjíríà kódà wọ́n ní ọjọ́ 24 oṣù kejìlá eléyìí tá lò tán yìí wọ́n ní pé prime minister orílẹ̀-èdè Israel ó jáde wá sọ̀rọ̀ o gbogbo ọ̀rọ̀ tó sọ ń bí màá play fídíò yẹn fún yín èèyàn mi ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá farabalẹ̀ gbéyàwó ọ̀rọ̀ ó sọ̀rọ̀ ní on the 24th of December wípé àwọn ń bọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pé bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà èyí Donald Trump bó ṣe wá gbé àwọn ń jà tó ran àwọn lọ́wọ́ pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn náà ṣe fi wá ṣe fórílẹ̀-èdè nàìjíríà ó nítorí pé ìjìyà táwọn Islamic terrorists tí wọ́n fi ń jẹ àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè nàìjíríà pé àkúpa tí wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè nàìjíríà pé òpin gbúdọ̀ dé bá ní kíákíá ni láì fi àkókò ṣòfò wípé àwọn ò lè máa lájú àwọn kalẹ̀ o kí tàlùbọ́ kò wọ́ pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ yẹn pátápátá làwọn ò rí pé àwọn fi mú gbogbo wọn àwọn fi dánrin kódà ní on the 30 ìyún ìjẹta yìí prime minister ẹ̀ tún jáde o ó tún sọ̀rọ̀ tó ìtún emphasize lórí the same statement tó ti sọ ṣáájú wípé àwọn ń bọ̀ o táwọn Israel bá dẹ̀ sọ wípé àwọn ń bọ̀ wọ́n ń bọ̀ nìyẹn o ẹ̀yin èèyàn ẹ rí i pé ó yẹ ká máa jó ká máa yọ̀ báyẹn ni torí pé kí ni àwọn orílẹ̀-èdè káàkiri lágbàáyé wọ́n ti ń dá sọ̀rọ̀ Nàìjíríà láti rí i dájú pé ìlú wa tùbà ó tùṣẹ́ láti lé gbogbo àwọn afẹ̀míṣòfò láti lé gbogbo wọn kúrò lórí ilẹ̀ wa. ẹ wò ó bí àwọn Israel ṣe ń jáde tán láwọn ń bọ̀ táwọn ọmọ Amẹ́ríkà náà tó ń gbìyànjú àti padà wá bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan ń dìde lókè ọ̀yà lọ́hùn wípé kò sóhun tó jọ́sẹ̀ àwọn èèyàn kan bíi Sheikh Gumi ṣọlọ́gbẹ́ni tí ń sọ̀rọ̀ yìí máa play voice tiẹ̀ náà máa play fún yín àfi bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀gbẹ́ni yìí wọ́n ní interest kan nínú ìpakúpa tó ń pa àwọn kìrìsìtẹ́nì bí ó tiẹ̀ kí ń ṣe kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa lórílẹ̀‐èdè yìí bọ́n ti ṣe ń pa àwọn èèyàn tí wọ́n ń jiyàn gbé lọ́tún tó ń jiyàn gbé lọ́sì bẹ́ẹ̀ ni pé wọ́n ní interest kan wọ́n ń try láti against gbogbo àwọn tó fẹ́ wá ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí a ò bá gbàgbé ẹ rí i pé lọ́gán tí àwọn ọmọ ológun Department of War America tí wọ́n gbórí wọlé tí wọ́n lọ sókè ọ̀yà lọ́hùn èyí ò ní ìpínlẹ̀ Sokoto tí wọ́n dáná sun gbogbo àwọn bandit àwọn terrorists tó ń sọ pé ń bẹ nínú igbó Sokoto lọ́hùn bẹ́ẹ̀ ni Sheikh Gumi ló jáde síta wípé pé orílẹ̀-èdè Amẹ́ríkà yẹn o kò kí ń ṣe orílẹ̀-èdè tó yẹ kí wọ́n ràn wá lọ́wọ́ o láti bá wa gbógun ti àwọn bandit o pé àwọn orílẹ̀-èdè kan ní o àwọn Pakistan àwọn Turkey tàbí China páwọn orílẹ̀-èdè yẹn gangan ló tọ́ sí ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí Gumi ó tún wá sọ báyìí nígbà tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel tó ń bá gbórí wọlé láti wá bá wa pa àwọn bandit yìí nípakúpa ṣẹ́rọ́gbẹ́ni tẹ́ ń wò yìí òun náà fárígá o èèyàn bíi Gumi ni o kódà ó ń jábọ́ ní rébọ̀ ọ̀rọ̀ tí ń faraya wípé ó yẹ kí wọ́n fi wálẹ̀ bá ṣe wáyé ni pé kí ló dé gan tó fẹ́ dá họ́wùhọ́wù sílẹ̀ láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí pé à ń jọ ń gbé papọ̀ lálàáfíà ni a jọ ń bára wa ṣe ni a jọ ń bára jẹ ni a jọ ń bára wa mu ni pé kí ló dé gan táwọn international aid yìí tó fẹ́ dá rògbòdìyàn sílẹ̀ láàrin kìrìsìtẹ́nì àtàwọn mùsùlùmí wípé kán fà àwọn bandit kalẹ̀ kájọ máa gbé papọ̀ lálàáfíà gómìnà kúkú ti sọ ṣáájú ó ní bọ̀dá wa ni wọ́n àǹtí wa ni wọ́n mọ̀lẹ́bí wa ni wọ́n pé àjọ máa gbé papọ̀ ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí àmọ́ ní ìsìn báyìí tágbára ti wá ju agbára lọ báyìí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń jáde lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n ń pariwo ẹnu ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì náà ti jáde o tó wá fi ẹ̀mí ìmoore hàn sí ààrẹ Donald Trump
fúnṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tó ṣe láti rí i dájú pé wọ́n lé gbogbo àwọn bandit yìí wọ́n lé wọn léré. ẹ̀yin èèyàn ẹ wò fọ́nrán bẹ́ńbí o tí mo bá yín gbé wá mo bá yín kó wá ní lórí náà àbájì gan ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ tún sáré gbé yín débẹ̀ àmọ́ ṣáájú gbà náà ẹ já sáré dojú ọjà mò ń bọ̀ ná ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Balógun Kúyẹ̀ gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí ẹ̀yin ọkùnrin o ẹ súnmọ́ bí ọkùnrin nìkan ni mò ń tọ́jú èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ mo ti kó oògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú àwọn oògùn ìbílẹ̀ tó jiná dẹnu kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀ tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó ṣíọ̀ orí burúkú kì í ṣe tèmi bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928 èwo ni pé kí fáyíngì òun ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń bá yín jà tẹ́ ẹ lè dúró dáadáa bọ́mọkùnrin mi ìbá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì ẹsẹ̀ ti ń rónú ẹ̀yìn ti ń dùn yóò wá sọ di ọ̀lẹ pátápátá má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ èwo ni pé kọ́mọkùnrin pé ogójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá yóò wá máa súnkì kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀ jù ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́ pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928 aṣoríire o. ẹ wò ó ṣe rí ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Halima Abubakar yẹn ó jáde o ló yarí kanlẹ̀ pé kò sóhun tó jọ́sẹ̀ báwọn ìjọba orílẹ̀-èdè Israel bí wọ́n ṣe ń gbìyànjú láti wá ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti bá wa dẹ́kun gbogbo ìṣekúpani ìjínigbé lọ́tún ìjínigbé lọ́sì bẹ́ẹ̀ làwọn kan ni wọ́n ń lé fúrò kọ́kọ́ ni wọ́n ń pariwo ẹnu pé kò sóhun tó jọ́sẹ̀ wípé ká má rí báyìí ni Paul wí pé àjọ máa gbé ẹ wá rí pé àwọn kan ní interest nínú ọ̀rọ̀ kidnapping yẹn àwọn kan nínú business kidnapping yẹn ni wọ́n ti ń jẹ ni wọ́n ti ń mu àwọn kan ò fẹ́ kọ́rọ̀ kidnapping yẹn kó wá sópin lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n fẹ́ kó máa tẹ̀síwájú ni kó máa jíyàn gbé lọ́tún kó máa jíyàn gbé lọ́sì kó máa pa àwọn èèyàn nípakúpa ò bá jẹ́ kìrìsìtẹ́nì ni ò bá jẹ́ mùsùlùmí ni ò bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé ni torí a lè sọ pé kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa lótìtọ́ àti lódodo bí wọ́n ṣe ń pa mùsùlùmí ni wọ́n ń pa kìrìsìtẹ́nì ni wọ́n ń pa àwọn ẹlẹ́sìn àbáláyé àmọ́ lélẹ̀ táwọn kan wá fẹ́ wá aṣáàmọ̀ wípé àwọn tẹ́rọ́rìsì ń bẹ tí wọ́n sì ń yọ tó ń dọmi àlàáfíà orílẹ̀-èdè yìí tí wọ́n ń dà láàmú nígbà tágbára wa ò ká wọn táwọn kan sì fẹ́ wá máa ràn wá lọ́wọ́ kí wá ló dé gan táwọn kan tún fi wá ń gbé ègé sí ìrànlọ́wọ́ yẹn ẹ rí i pé gbà táwọn ọmọ ológun Amẹ́ríkà kọ́ sọ pé àwọn ò gborí wọlé tí Trump sọ pé òun máa rán Department of War láti wá jẹ́ àwọn bandit run a lot of people ń jáde lọ́lọ́kan ọ̀jọ̀ kan wípé kán máa wá o wọ́n fẹ́ wá ṣe gbá ni o wọ́n fẹ́ wá ṣàwo ni o èèyàn bíi Gumi èèyàn bíi Ali Babaka àbí kí wọ́n ti korúkọ ẹ̀ Halima Abubakar àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ wo ẹ̀yàn mẹ́ má jẹ́ ń sọ̀rọ̀ jọjẹ́ bá yín gbé fọ́nrán ìwọlé kẹfà balẹ̀ wá gbogbo àlàyé ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yìí tó sọ àtọ̀rọ̀ tí àkọ́kọ́ bẹ̀ láti bí ọ̀rọ̀ tí àwọn ìjọba Israel tí wọ́n sọ lẹ́yìn ìgbà náà fọ́nrán ọ̀gbẹ́ni Halima Abubakar yìí yóò wọlé lẹ́yìn ìgbà náà fọ́nrán àwọn tí ń fẹ̀mí ìmoore hàn sí ààrẹ Donald Trump torílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn gbogbo wọn pátápátá ni wọ́n ń sọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ yẹn o kó dáhùn kó dábọ̀ kó tẹ̀síwájú nínú iṣẹ́ yẹn láti rí i dájú pé gbogbo àwọn bandit ti ń yọ wá lẹ́nu lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lé gbogbo wọn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ẹ wo ẹ ṣeun tẹ̀ ń gbé wa ẹ má yí kó bẹ́ẹ̀ ẹ jẹ́ sáré bá yín gbé fọ́nrán ìwọlé Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. The persecution of Christians or members of any religion cannot and must not be tolerated. And Muslim militant displacement and attacks against Christians in Nigeria, that too must end. And it must end now. We don't have terrorists, we don't have attacks, and we also want to secure our Druze friends. And by the way, I think not only the Druze, but other minorities, especially the Christians, should be protected as well in Syria and throughout the Middle East and in Nigeria. In your efforts, we back completely because
Christian communities are beleaguered around the world and especially in the Middle East, but in parts of Africa too. There are some people who believe that, faith should be silent and terrorism should be understood. No. Faith should speak its voice and terrorism should be confronted, not understood, confronted and defeated. And that is what we're engaged in right now. So I want you to know that I spoke with President Trump yesterday. I said this publicly too. I see the battle against us and the battle against our Judeo-Christian tradition. They go to Europe, they go to the United States, they go to Africa, Nigeria. And we are conscious of the fact that Christians are being persecuted across the Middle East, in Syria, in Lebanon, in Nigeria, in Turkey, and beyond. Beleaguered communities who deserve our help. Just as you are helping us, we want to help back. And we're capable of doing that. In Africa with intel, in the Middle East with a lot of means that I won't itemize each one. But this is what our agenda is. It's a main part of our agenda, and it's going to continue with greater force and greater might in this coming. In as so much as people like me are breathing on earth, we will not allow this thing to happen. This message is directly to Donald Trump. Please and please, you people should share it as well as you can. Donald Trump, what we want you to understand is, we Muslims in Nigeria, we are not scared of death. We born and we know that we are going to die, no matter what is it. We Muslims, we know the ayah in Quran that is saying, "Kullu nafsin dha'iqatul maut." Though each and every soul must taste death, so you are going to die also. But after then, let me clarify something. You are saying that we Muslims in Nigeria are killing Christian people. Let me tell you, we are living with Christians peacefully. Unless in some part of Nigeria where some crises are happening there. So, yes, both Muslim and Christian are got killed. Take it aside, we are all human beings. And we are not tolerating and we are not happy of all these kind of killings from bandits, from Boko Haram, from Lakurawa, from terrorists. That is, they are terrorizing society. We are not happy for that. Instead of you to bring solution, but you are intimidating us that you are going to take an action or soldier who tell you that we are scared of death. We know that we are going to die. I heard it from one of your people, that is why people saying that they want to get rid of African people because we are nothing compared to this worldly economy. We are not contributing anything in this world. No problem. We are human beings and we are talented. We are brilliant. We are smart. We can see you with our naked eyes. Whatsoever you are doing, we can see it and we can read your moves. We will not allow this thing to happen to us. Do you think that we are just kind of lazy people? We know we are we. And we are ready to die whatsoever. We are ready to die. You are the people that are scared of death. What is there in death? We can die. So what? Do whatsoever you think you can do. Wallahi, that will not shake our mind. No amount of intimidation can shake our minds. Do whatsoever you think you can do. We know that you are just manipulating people. You are trying to put some hatred between Muslim and Christians. And no matter what you are trying to do, we are not going to hate ourselves. We love ourselves. We are going to have business together. We are going to sit together. We are going to eat together. No matter what you are going to do. You are just manipulating. You are trying to show like Christian, they are your people. And you said that you are going to use armed force on us. How can you identify between Muslim and Christian? Are they showing on our forehead written this is Muslim, this is a Christian? How can you identify that? Wallahi, we will still have a beautiful organization that will share some love between us. That will cause awareness, both Muslim and Christians, to love each other. No one can separate between us. If you want to kill us together. We know that we don't have weapons to have war between us. We know that you can do whatever. You can bully us. Yes, precisely. You can bully us. No problem. Do it. If that is what you want. Do whatever I think you can do. But to kill ourselves over our dead body, in as so much as people like me are breathing on earth, we will not allow this thing to happen. You don't know who we are. We are building a nation where no man
will be oppressed. Inshallah, we will win it. Do whatsoever you think you can do. We are ready. It is death, so we will die. No problem. And our young ones will rise as they will keep doing from where we stop. You are the one that you are scared of death. My profound gratitude to the President of the United States of America, Donald John Trump, for sending help and rescue to the people of Nigeria. President Trump, God bless you. God bless the United States of America. We love you. On behalf of Christians in Nigeria, I hail you. I salute you. God bless you, sir. God bless America. God bless Nigeria. I want to thank Mr. President Donald Trump for sending help and rescue to Nigeria. God bless you, Mr. President. We love you. Thank you. Thank you, President Donald Trump, for sending help to Nigeria. Thank you. On behalf of the northern people, especially the Christians in Nigeria, we love you. God bless you, Donald Trump. God bless America. Thank you. I'm using this great privilege to appreciate the President of America, Donald Trump, for his intervention over the issue of insurgency in our nation, Nigeria. Thank you, Donald Trump. Thank you, America. Long live Donald Trump. Long live America. Long live Nigeria. My name is Damilola Olajide Ogolo. I want to use this opportunity to thank the President of the United States, Donald Trump, for sending us help here in Nigeria. Mr. President, thank you very much, and God bless you. I'm here to appreciate the President of the United States of America, Donald John Trump, for his timely intervention and sending rescue to Nigeria on a day that Christians in Nigeria hold so dear to their hearts, a Christmas Day. We are saying thank you, and we need more of that timely intervention. Please, we need more of that rescue. Thank you, Mr. President. We really appreciate you for your good work you have done for us in Nigeria, especially from northern Nigeria. We are grateful. Thank you, Mr. President. We love you. And I want to thank Governor Mufa and President Trump for coming to Nigeria with us and keep it full of kids. It was èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti order fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.